Torí ọmọ tuntun Dayo Amusa, àwọn ayé wọlé àdúrà fún Mo Bimpe. Pẹ̀lú bí ìdùnnú àti orin ọpẹ́ ṣe gba ẹnu gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa tó rẹwà dáadáa ní Dayo Amusa kan látàrí bó ṣe kúrò láwùjọ àwọn à ń bẹ lọ́run lọ́jọ́ ajé Monday ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 2024 yìí tí Elédùà fi ọmọ tuntun jòjòló ọmọ kúlúmbú ta lọ́rẹ tó sì bímọ ọ̀hún nírọ̀wọ́ ìrọsẹ̀. Àfàìmọ̀ làwọn èèyàn kò ti kó àárẹ̀ ọkàn àti ìrònú bá òṣèrébìnrin onítíátà ẹlẹgbẹ́ rẹ̀ kan Adebimpe Oyebade, ìyàwó èèkàn òṣèré tíátà ní Lateef Adedimeji, pẹ̀lú bí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí rọ̀jò àdúrà fún un. Wọ́n lóhun ló kù táwọn ń dúró dè, àwọn fẹ́ gbọ́ igbe ayọ̀ lọ́ọ̀dẹ rẹ̀. Àwọn kan tiẹ̀ dájọ́ sí i pẹ̀lú, wọ́n ní níwòyí àmọ́dún ìyẹn 2025 tó wọlé dé tán yìí, àwọn fẹ́ wá bá òun náà ṣe ìkómọ. Ọmọ méjì làwọn sì tọrọ lọ́wọ́ Ọlọ́run fún un, táyé kẹ́yìn ẹ̀dúnjọbí ọba ọmọ. Ṣé láti ọjọ́ Monday tí olóbó ìròyìn ayọ̀ ti ta sáwọn èèyàn létí pé Dayo Amusa ti bímọ ọkùnrin làǹtìlanti sílùú Amẹ́ríkà làwọn òṣèré àtàwọn olólùfẹ́ obìnrin náà ti ń rọ̀jò ìkíni sórí ìkànnì ayélujára Instagram rẹ̀. Àgàgà nígbà tí ìyá ìkókó náà gbé fọ́tò ọmọ tuntun náà síbẹ̀ tó sì fi tayọ̀tayọ̀ kéde pé alihamdulilayi ìṣúra iyebíye mi ti dé o, ọmọkùnrin ni o. Adebimpe táwọn èèyàn tún ń pè ní Mo Bimpe wà lára ọ̀gọ̀ọ̀rọ̀ onítíátà tó kọ́kọ́ kí Dayọ kú oríire. Ó ní yá olúwa ṣeun, ẹ kú oríire ńlá yìí o màmá. Bẹ́ẹ̀ ló fi àmì ijó ìdúpẹ́ àti ìfẹ́ sí i. Ìkíni yìí làwọn èèyàn kan tẹ̀bàtì tí wọ́n fi bẹ̀rẹ̀ sí fi ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ àdúrà ránṣẹ́ sí ìyàwó Lateef Adedimeji. Tọ́pẹ́ Fad ní Mo Bimpe, ìwọ ló kàn lágbára olúwa, mo kí ẹ kú oríire ṣáájú o my dear. Eriwa Beddings ní Mo Bimpe, àwọn ìbejì ẹ ti ń bọ̀ lọ́nà o, bísímìláì, a máa wá bá ẹ dáwọ́ ìdùnnú láìpẹ́. Olúyinká Solution ní Mo Bimpe, ìwọ ni ọ̀rọ̀ yìí kàn, a gbọ́dọ̀ kí ẹ kú oríire láìpẹ́. Princess Adeọmọba ní Mo Bimpe, ìwọ náà á dáwọ́ ìdùnnú tiẹ̀ láìpẹ́ o. Semzis sọ pé Mo Bimpe, a máa rí àwọn ìbejì rẹ ní 2025 inshallah bíjáì Rasulullah. Òjòfèyí tì mí fún mi náà kọ ọ̀rọ̀ tiẹ̀ pé Mo Bimpe, ìwọ ló kàn o olùfẹ́ mi, gbogbo ayé máa bá ẹ yọ̀, wọ́n sì máa kí ẹ kú oríire láìpẹ́. Àmọ́ ṣá o, gbogbo báwọn èèyàn ṣe dárúkọ Mo Bimpe tí wọ́n sì ń rọ̀jò àdúrà fún un ní mẹ́sàn-án mẹ́wàá yìí kò dùn mọ́ àwọn kan nínú. Ojú tó yàtọ̀ sí ni wọ́n fi wo ọ̀rọ̀ náà. Ẹnìkan sọ lórí ìkànnì ọ̀hún pé ṣé ẹ tún ti bẹ̀rẹ̀ ìwà wèrè yín? Ẹlòmíì tún ní àbẹ́ẹ̀rí wọn báyìí, àyà Mo Bimpe gan a máa já láti kí ìyàn kú oríire báyìí ni o, nítorí gbogbo àwọn amẹ̀bọ tí wọn kì í ṣọ́gbà wọn yìí. Bẹ́ẹ̀ làwọn kan ti ń tahùn sí ara wọn lórí ìkíni àti àdúrà tí wọ́n ń rọ̀jò rẹ̀ fún Mo Bimpe. Faith Adébọ́lá ló jábọ̀ ìròyìn fún ITAFAAJI.